Ìwé Àdìtú Olódùmarè láti ọwọ́ Bàbá D.O. Fágúnwà, orí kẹfà, tí ó bẹ̀rẹ̀ ní ojú ewé kẹtàdínlọ́gọ́ta. Àdìtú ń fẹ́ iyùn adé. Àdìtú làálàá ńlá yìí ní ìlú ìfẹ̀yìntì níbi tí ó ti ń ṣe òkú àwọn òbí rẹ̀. Kò sí pẹ́ púpọ̀ náà tí ó fi lọ sí ajédùbúlẹ̀ ìlú tí ó ń gbé. Ṣùgbọ́n owó rẹ̀ pọ̀ lọ rẹrẹ, pọ̀ tó bẹ́ẹ̀ tí ó ṣòro láti ṣe àpèjúwe nítorí mọ́tò tí ó ní kò níye. Ilé tí ó kọ́ kò ṣeé kà, èyí tí ó rà kò ṣeé sọ ní iye nítorí owó náà kò dúró lójú kan, owó ń wọlé ṣáá ni. Àdìtú wá ní ọ̀rẹ́ kan ní ajédùbúlẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Adémẹ̀tọ́. Bí orúkọ ọ̀rẹ́ yìí ti rí gan ni òun náà rí. Adémẹ̀tọ́ mọ ẹ̀tọ́ lọ́pọ̀lọpọ̀, ọ̀rẹ́ òdodo ni. Ọlọ́run bíi tán, òun náà pàápàá kò lówó tabua bíi Àdìtú ni. Kò sí ọdún tí ń wọlé kí ó má pa 50 àpò, ṣùgbọ́n 50 àpò rẹ̀ fẹ́rẹ̀ má tó pọ́n kan lára owó Àdìtú. Kò sì jẹ́ jowó Àdìtú rárá, kò ń sọ̀rọ̀ rẹ̀ burúkú lẹ́yìn, kò ń fi ojú rẹ̀rín kí ó yínmú sí i ní ìpàkọ́, kí ó gbé ìmọ̀ràn ibi kalẹ̀, kí ó fi rere sábẹ́ ahọ́n. Bí ó bá ra ṣòkòtò kan, á ra ti Àdìtú pẹ̀lú. Bí ó ra fìlà, á ra ti ọ̀rẹ́ rẹ̀. Ibi tí o bá sì ti rí ọ̀kan, o kò ní ṣàìrí èkejì. Wọ́n dàbí ahọ́n ohùn ẹnu. Adémẹ̀tọ́ wá ní àbúrò kan, obìnrin. Ṣé ẹ mọ ìlẹ̀kẹ̀ tí à ń pè ní iyùn? Bí ẹ kò tilẹ̀ mọ̀, ẹ jẹ́ kí n sọ fún yín. Iyùn jẹ́ ìlẹ̀kẹ̀ tí ó lẹ́wà púpọ̀. A kò sì ń ṣàìrí ní ilé àwọn ọba. Ìgbà tí ìyá ọmọ yìí bí, ó lẹ́wà tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé orúkọ tí ó fi sọ, ó fi ti ìlẹ̀kẹ̀ náà kún un. Ó pè ní iyùn adé. Iyùn adé dára lóbìnrin, ẹ̀gàn ló kù. Ó pupa ròbòtò, gbogbo ara rí mìnìjọ̀, kò sanra bàkìtì lásán, bẹ́ẹ̀ ni kò hù hangogo. Ó rí ṣọṣọrọ, ó sì ga díẹ̀. Gbogbo nǹkan tí obìnrin fi ń wuni ni ó ní gbogbo. Ẹyin lójú mọ́lẹ̀ kedere, kò pupa ràkọ̀ràkọ̀ bí ojú ejò. Bí ènìyàn bá wo ìpéǹpéjú rẹ̀, ó dàbí ẹni pé Olódùmarè dá tirẹ̀ ṣe lọ́tọ̀, tí ó tọ́ nǹkan dúdú tẹ́ẹ́rẹ́ sí i. Ètè kò fẹ́lẹ́ ré kọjá, bẹ́ẹ̀ ni kò ní pọnpọ̀npọ̀n. Eyín funfun bí ojú ọjọ́. Ẹsẹ̀ kò rí tẹ́rẹ́ bí ẹsẹ̀ ọ̀gà, bẹ́ẹ̀ ni kò rí jàkìtì bí ti àjànàkú. Orí kò rí gidigbi, kò rí palaba, kò rí gbọọrọ. Ẹlẹ́dàá ṣe é ní ìwọ̀ntúnwọ̀nsì, ó bá ọrùn mu. Bí o bá wo iyùn adé níwájú, á wù ọ́. Bí o bá wò ó lẹ́yìn, á wù ọ́. Bí ó bá rìn, a máa tẹlẹ̀ jẹ́jẹ́, a máa yan lóńgẹ́ lọ. Bí Olódùmarè ti fún un ní ẹwà ara, náà ló tún fún un ní ara ẹ̀yẹ. Bí iyùn adé bá ró aṣọ àdìrẹ, á mọ́ ọ lára. Bí ó ró ìtẹ́kọ̀ lásán, á mọ́ ọ lára. Àgàgà kí ó wá fi ara ba àrán tàbí dàmáàsì. Ọlọ́run dá ọmọ náà ní àdápé. Bí ó sọ̀rọ̀, á sọ̀rọ̀ jẹ́. Bí ó rẹ́rìn, á rẹ́rìn wẹ́rẹ́. Kò jẹ́ sọ̀rọ̀ hàù bí aláìronú. Kí ó jẹ́ obìnrin, kí ó fọhùn ọkùnrin, kí ó máa búra ò bí ẹdun orí igi. Kò sí nǹkan tí Ẹlẹ́dàá fi du ọmọ náà. Ẹ tún wò ó, bàbá rẹ̀ rí jẹ, ìyá rẹ̀ sì rí jẹ. Ọmọ ìyá àti ọmọ bàbá sì ni òun àti Adémẹ̀tọ́. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tí Adémẹ̀tọ́ fẹ́ràn bí rẹ̀. Kò sí ohun tí ó ń fẹ́ tí kò lè ṣe fún un. Ní ọdún kejì tí Àdìtú dé ajédùbúlẹ̀ ni iyùn adé lọ sí ìdálẹ̀. Ọdún kẹrin tí ó sì lọ sí ìdálẹ̀ yìí ló dé. Àkókò tí ó fi wà ní ìdálẹ̀ ni Àdìtú àti Adémẹ̀tọ́ di ọ̀rẹ́. Ní ọjọ́ tí Àdìtú Olódùmarè ti fi ojú kan iyùn adé, ní ìfẹ́ ti ràdọ̀bọ̀ Àdìtú bí adìyẹ ti ràdọ̀bọ̀ ọmọ rẹ̀. Bí ìfẹ́ ṣubú luni, a lè dìde.
bí ó ń pani bí ẹmu, ẹ̀mí lè fò. Bí wárápá rẹ̀ ń gbé ni, ó lè lọ sílẹ̀. Ṣùgbọ́n ẹni tí ìfẹ́ ràdọ̀bò kọ̀ọ̀kan, ìfẹ́ ràdọ̀bò àdìtú pátápátá, kò tilẹ̀ lè ronú ohunkóhun ju ti Iyùnadé lọ mọ́. Bí ẹnìkan kọjá fìrí níwájú, á wo ibẹ̀ fẹ́, á ṣe bí òun ló kọjá. Bí ẹnìkan bọ̀ lẹ́yìn, á wo ibẹ̀, á ṣe bí òun ló ń bọ̀ lẹ́yìn. Kò sí èrò méjì lọ́kàn ju èrò Iyùnadé lọ. Ó wá ṣòro fún ẹni ńlá ní àdìtú àti máa bá àwọn ọmọ abẹ́ rẹ̀ sọ̀rọ̀ obìnrin jẹ́ ìtìjú. Bẹ́ẹ̀ ni, ọjọ́ kejì tí ó ti kọ́ fi ojú kan Iyùnadé ni Adémẹ́tọ̀ lọ sí ìdálẹ̀ kan. Ó sì tó ọ̀sẹ̀ kan gbáko kí ó tó dé. Kí Adémẹ́tọ̀ tó dé ṣá, àdìtú ti ṣi nǹkan ṣe. Òun ti ní èrò pé nítorí owó òun tí òun ní àti ọlá òun tí ó pọ̀, tí ó jẹ́ pé ohunkóhun tí òun bá ti sọ ní ìlú ní abẹ́gẹ́, nǹkan ayọ̀ pátápátá ni yóò jẹ́ fún Iyùnadé láti rí i pé òun ronú àti fẹ́ òun. Ó bá kọ̀wé sí i. Nǹkan tí ó kọ ni èyí: Òpópó ìgbádùn, ìlú Ajédùbúlẹ̀, ọjọ́ 24 oṣù kẹjọ ní 1862 lẹ́yìn ikú Olúwa wa. Iyùnadé tèmi tòótọ́, mo ní ọ̀rọ̀ kan láti sọ fún yín. Mo sì mọ̀ dájú pé yóò dùn mọ́ yín nínú gidigidi. Èmi ìbá dúró kí Adé àkékúrú Adémẹ́tọ̀ dé, ṣùgbọ́n mo fẹ́ yanjú ọ̀rọ̀ náà kí ó tó dé. Mo fẹ́ kí ẹ pàdé mi ní agogo 9 alẹ́ ọjọ́ 5 òní ní ọ̀kan nínú àwọn ilé mi. Kí ẹ sì sọ èyí tí ẹ fẹ́ kí a ti pàdé. Yálà ilé mi alákànpọ̀ pẹ̀tẹ́ẹ̀sì 10 tí mo fi 200 àpò kọ́, tàbí onímẹ́jọ tí mo fi 150 gbé dìde, tàbí oní5 ọlọ́gọ́rùn àpò ni. Lẹ́yìn náà, kí ẹ sọ irú mọ́tò ayọ́kẹ́lẹ́ tí ẹ fẹ́ kí n fi ránṣẹ́ wá gbé yín. Yálà mọ́tò mi kékeré alápò 15, tàbí èyí tí ó tóbi díẹ̀ alápò 25, tàbí ọ̀kan nínú àwọn tí ó gùn gbọ̀lọ̀kù aláàdọ́ta àpò gbogbo. Ọ̀rọ̀ mi kò ju èyí lọ. Èmi ni tìrẹ títí ikú yóò fi pa mí. Àdìtú, Olódùmarè. Báyìí ni ìwé àdìtú lọ. Mo fẹ́ kí ẹ ṣe àkíyèsí gbogbo ìwà ìgbéraga tí ó hàn síbẹ̀. Lọ́nà kínní, kò tí ì mọ Iyùnadé jù bẹ́ẹ̀ lọ o. Ó pè ní Iyùnadé mi tòótọ́. Lọ́nà kejì, ó fi hàn gbangba pé ọ̀rọ̀ tí òun ní òun ò bá a sọ ọ̀rọ̀ fífẹ́ ni, nítorí ó sọ pàtó pé òun ò sọ fún Adémẹ́tọ̀ ẹ̀gbọ́n Iyùnadé, àti pàápàá ó parí rẹ̀ pé òun ní tirẹ̀ títí ikú fi máa pa òun. Báwo ló ṣe wá mọ̀ pé inú Iyùnadé yóò dùn wípé òun máa fẹ́ ẹ o? Ẹ tún wò ó, ilẹ̀ ń ṣú ní agogo 7, ó ní kí ó pàdé òun ní 9. Paríparí gbogbo rẹ̀, kí ni ó kan Iyùnadé lára owó tí ó fi kọ́lé tàbí tí ó fi ra mọ́tò? Gbogbo nǹkan wọ̀nyí ni Iyùnadé rí, ó sì ṣe é fún àdìtú dáadáa. Ìlà kan péré ni ó fi dá a lóhùn: Àdìtú ọ̀wọ́n, n kò lè pàdé rẹ bí o ti wí, Iyùnadé. Ṣùgbọ́n ẹsẹ̀ ìwé kan yìí, ìgbà tí àdìtú rí i, ṣe ló bá ìdí lọ sílẹ̀. Ṣe ló dàbí ìgbà tí ẹnìkan gbé e ní ògèdèǹgbé tí ó na ẹ̀yìn rẹ̀ mọ́lẹ̀, tí ó nà án mọ́lẹ̀ tán, tí ó fà á lẹ́sẹ̀, tí ó ń wọ́ ọ kiri. Ọkàn àdìtú bàjẹ́ púpọ̀, àti pàápàá tí ìfẹ́ ọmọ náà wà ní orí ẹ̀mí rẹ̀, tí ó sì wá dàbí ẹni pé nǹkan tí òun rò ní ìgbéga fún òun kò ju yẹpẹrẹ lójú ọmọ. Lọ́jọ́ náà, ara kan àdìtú gógó. Bí ó bá máa sọ̀rọ̀ sí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, ṣe ló ń kígbe mọ́ wọn. Ó jẹun kò ṣeé jẹ, òkèlè kò lọ lẹ́nu. Kò sì sí ẹni tí ó lè fi inú hàn ju ẹ̀gbọ́n ọmọ yìí Adémẹ́tọ̀ tí ó lọ sí ìdálẹ̀ tí kò tí ì dé. Ní ọjọ́ tí Adémẹ́tọ̀ máa dé, àdìtú ránṣẹ́ tó 10 sí ilé rẹ̀. Ní 10 ló sì ní kí wọ́n jíṣẹ́ sílẹ̀ pé bí ó bá ti dé kí ó wá fi ojú kan òun. Ilẹ̀ ṣú kí Adémẹ́tọ̀ tó dé, ṣùgbọ́n
bí wọ́n ti jíṣẹ́ fún un. Ọ̀dọ̀ àdìtú ló ń bọ̀. Ìgbà tí ó dé ọ̀dọ̀ àdìtú, ó yà á lẹ́nu pé ọ̀rẹ́ òun ti yára rù tó bẹ́ẹ̀ lẹ́nu bíi ọjọ́ mẹ́ta. Wíwọlé tí ó wọlé, igbe ló ké. Ó ní, ọ̀rẹ́ mi, ṣé kò sí nǹkan? Àdìtú ní, kò sí nǹkan, nǹkan sì wà, jẹ́ kí a wọ iyàrá. Ìgbà tí wọ́n dé yàrá tán, àdìtú ní, Adémẹ́tọ̀, àní ìfẹ́ ràdọ̀bù mi sẹ̀. Ọ̀rẹ́ bú sí ẹ̀rín, ó ní, àdìtú, ìfẹ́ ràdọ̀bù ọ báwo? Ràdọ̀bá wo? Òun náà tún ní, àní ìfẹ́ ràdọ̀bù mi, kò jẹ́ kí n gbé apá, kò jẹ́ kí n gbé ẹsẹ̀. Adémẹ́tọ̀ wá béèrè wàyí, ó ní, ìfẹ́ ta ni? Òun náà ní, àní ìfẹ́ àbúrò rẹ ni. Èwo nínú wọn? Àdìtú dáhùn, ó ní méjì ju Iyùnadé lọ. Ṣùgbọ́n Adémẹ́tọ̀ fẹ́ràn ọ̀rẹ́ rẹ̀ yìí púpọ̀, ó sì fẹ́ràn Iyùnadé. Ó mọ̀ pé bí àwọn méjèèjì bá fẹ́ ara wọn, yóò dára fún àdìtú, yóò sì dára fún Iyùnadé pẹ̀lú. Bí nǹkan rere bá ń bọ̀ lọ́dọ̀ àdìtú, Adémẹ́tọ̀ kọ́ ni yóò tarí rẹ̀ sẹ́yìn. Ṣùgbọ́n bí àbúrò tilẹ̀ dára ju bí Iyùnadé ti dára, bí ìwà rẹ̀ kò bá dára, kò jẹ́ dá orí ọ̀rẹ́ rẹ̀ sí. Adémẹ́tọ̀ mọ àǹfààní tí yóò ti rú ìdàpọ̀ bẹ́ẹ̀ jáde. Ó sì pinnu láti ran ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́. Ó béèrè bí ó bá ti sọ fún àbúrò òun, bí kò bá tí ì sọ fún un. Onítọ̀hún kò tilẹ̀ dá a lóhùn. Ẹ̀dà ìwé tí ó kọ sí Iyùnadé ni ó gbé han ẹ̀gbọ́n rẹ̀. Ìgbà tí Adémẹ́tọ̀ rí i, ó bá àdìtú wí dáadáa. Ó wí fún un pé kò sí nǹkan tí ó kó àbúrò òun ní ìríra ju ìgbéraga lọ. Ìgbéraga irú èyí tí àdìtú sì fi hàn nínú ìwé tí ó kọ ni ó kó Iyùnadé ní ìríra jù. Ṣùgbọ́n ó ṣe ìlérí pé òun ó ràn án lọ́wọ́. Ó sì tún kìlọ̀ fún un kí ó má dá nǹkan kan ṣe nípa ọ̀ràn náà mọ́ láì jẹ́ pé ó kọ́ sọ fún òun. Wọ́n túká lálẹ́ ọjọ́ náà. Adémẹ́tọ̀ wá sí ilé. Àdìtú náà sùn sí tirẹ̀. Ìgbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́ ni Iyùnadé tó rí ẹ̀gbọ́n rẹ̀. Bí ó sì ti rí i tí ó kí i tán ni ó béèrè tí ó ní, ǹjẹ́ ẹ ti lọ rí Ògòǹgò ọrùn? Adémẹ́tọ̀ ní, ta ní jẹ́ bẹ́ẹ̀? Iyùnadé tún fèsì, ó ní, ẹ̀gbọ́n mi, ẹ ò wá ní ẹ kò mọ Ògòǹgò ọrùn ní ilẹ̀ yìí, ọ̀rẹ́ yín, ẹní méjì. Adémẹ́tọ̀ ní, àdìtú ni mo mọ̀ ní ọ̀rẹ́ mi pàtàkì ní ilẹ̀ yìí. Àfi ìgbà tí Iyùnadé ké tí ó ní, òun náà ní Ògòǹgò ọrùn, bẹ́ẹ̀ lèmi ń pè é ní tèmi. Ẹ kò rí bí ọrùn rẹ̀ ti gùn bí ọrùn ògòǹgò ni. Adémẹ́tọ̀ mi orí pẹ̀lú ìyanu. Ó gbin, ó sọ orí ṣẹ́ṣẹ́, ó tún wo Iyùnadé lẹ́ẹ̀kan sí i. Ó ní, Iyùnadé, 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 èèpà rẹ. A ó máa wo ọkọ tí o máa fẹ́, kí o máa bú gbogbo ọkùnrin ṣá. Ìyá wọn tí ó ń gbọ́ tún dáhùn sí i, ó ní, ta ló tún bú? Ìgbà tí ìyá wọn gbọ́ pé àdìtú ni, kò lè gbà á gbọ́ nítorí kò sí méjì àdìtú lọ́kùnrin, ó dára ju ẹja inú omi. Àfi ìgbà tí Iyùnadé tún bọ́ síwájú pẹ́rẹ́, ó ní, òótọ́ ni mo bú u. Mo pè é ní Ògòǹgò ọrùn nítorí ọrùn rẹ̀ gùn bí ọrùn ògòǹgò lójú mi. Ìyá rẹ̀ ní, Iyùnadé, ọrùn àdìtú tún gùn ju bí ọrùn ògòǹgò. Ẹ̀rù rẹ̀ ń bà mí. Ó ṣetán, bàbá rẹ̀ kì í pẹ̀gàn. Èmi tí mo sì bí ọ nìyí, n kò bú ẹnìkan lẹ́yìn rí. Kí ènìyàn wí pé ọrùn àdìtú tí ó dára bí egbin tún gùn jù. Wọn kò sọ ju báyìí lọ lórí ọ̀rọ̀ náà ní ijọ́ yìí. Adémẹ́tọ̀ kò wí pé òun gbọ́ nǹkan fún àbúrò rẹ̀. Onítọ̀hún náà kò ti sọ pé ẹnikẹ́ni kọ̀wé sí òun kí ó tó dé. Inú wọn ni wọ́n mọ gbogbo nǹkan sí. Ṣùgbọ́n ọrùn àdìtú kò gùn ju ti ẹgbẹ́ rẹ̀ lọ. Iyùnadé ra èébú náà fi bú u ni. Kò sí ibi kan ní ara àdìtú tí ó kéré kọjá tàbí tí ó tóbi ju bí ó ti yẹ. Arẹwà gbáà ni. Bí àwọn obìnrin sì ti ń wá ojú rẹ̀ tó, kò mọ ní ìbá, kò fẹ́ wọn ni.
Ènìyàn ńlá ni Àdìtú ní ìlú Ajédùbúlẹ̀, kì í sì sábà jáde púpọ̀. Ẹ̀ẹ̀kọ̀kan ṣá a máa lọ sí ilé ọmọọba nítorí ọ̀rẹ́ rẹ̀ ni. Ẹnì kan tí ó tún máa ń wá sí ilé rẹ̀ jù náà ni Adémẹ́tọ̀. Ó sì tó bí ọ̀sẹ̀ kejì lẹ́yìn tí ọ̀rọ̀ yìí ti ṣẹ̀ láàrin òun àti Iyùnadé kí ó tó dé ilé ọ̀rẹ́ rẹ̀ yìí, nítorí bí ó tilẹ̀ jẹ́ pé ojoojúmọ́ ni Adémẹ́tọ̀ ń dé ilé òun ní ìtìjú púpọ̀, kò fẹ́ kí òun fi ojú kan Iyùnadé. Ìgbà tí ó di ọ̀sẹ̀ kejì ṣá, Àdìtú lọ sí ilé ọ̀rẹ́ rẹ̀, ó rí Iyùnadé, ó kí i, òun náà sì dá lóhùn dáadáa. Lẹ́yìn èyí, ó bẹ̀rẹ̀ sí wá sí ibẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ nítorí ìfẹ́ Iyùnadé kò kúrò lọ́kàn rẹ̀ rárá. Ìgbà tí ó wá ní ọjọ́ kan tí òun àti Adémẹ́tọ̀ bẹ̀rẹ̀ sí tayò, tí Adémẹ́tọ̀ ń pa tí ó ń pa á láyò ṣá, Iyùnadé tí ń wòran kò mọ ìgbà tí òun dá sí i. Ó bẹ̀rẹ̀ sí wí fún Àdìtú, ó ní, ẹkún odù yín, ẹ na eléyìí mọ́, ẹ ti eléyìí sí, ẹ ta odù wà. Odù jẹ́ 5, ẹ tún gbé eléyìí, ẹ jẹ ìkan yìí, ó di lẹ́mú. Ẹ wá tún ta odù kejì, ó di lẹ́mú. Odù jẹ́ 4, ẹ ti ọ̀kan yìí sí, ẹ jẹ́ kí ó jẹ́ ẹ wá jẹ méjì tí lẹ́mú. Ẹ kó méjì. Báyìí ni wọ́n ṣàta ayò yìí. Ìgbà tí wọ́n lé ayò, Àdìtú pa. Adémẹ́tọ̀ kò mọ ìgbà tí ó sọ̀rọ̀ jáde tí ó ní, tọkọtaya ló pa mí, kì í ṣe Àdìtú nìkan. Lọ́jọ́ kejì ayò yìí, Àdìtú tún ṣi nǹkan ṣe. Tí ayò tí wọ́n ta lọ́jọ́ yìí ti mú kí ó rò pé Iyùnadé fẹ́ràn òun àti pé ó fẹ́ láti fẹ́ òun. Ó wá fi nǹkan ránṣẹ́ sí i. Adémẹ́tọ̀ ti sọ fún un pé kò gbọ́dọ̀ ṣe ohunkóhun nípa ọ̀rọ̀ náà títí yóò fi sọ fún òun. Ṣùgbọ́n ìfẹ́ ràdọ̀ bo Àdìtú. Ó di ajá tí kò gbọ́ fèrè ọdẹ. Ìfẹ́ ràdọ̀ bò ó, kò hùwà bí ènìyàn mọ́. Ó ń ṣe ṣìbáṣìbò kiri láti bá a fi ìfẹ́ hàn sí Iyùnadé. Nǹkan wọ̀nyí ni Àdìtú fi ránṣẹ́: ìgàn aṣọ àrán 6, ìgàn dàmáàsì 6, ti àǹkàrá 6, ti àdìrẹ 6, ti onírúurú aṣọ ẹlẹ́pa ní 6, ti ìtẹ́kọ̀ 6, àwọ̀tẹ́lẹ̀ obìnrin 6, pátá obìnrin 6, bùbá 6 tí ó bá oríṣiríṣi aṣọ wọ̀nyí mu, ìborùn 6 bẹ́ẹ̀, bàtà bẹ́ẹ̀, yẹ̀rì góòlù etí bẹ́ẹ̀, ẹ̀gbà góòlù bẹ́ẹ̀, ẹ̀wọ̀n góòlù bẹ́ẹ̀, àti ohun gbogbo ní 6 ṣá. Ó kó wọn sínú mọ́tò ńlá kan, ó di ilé Iyùnadé. Ìgbà tí àwọn nǹkan wọ̀nyí dé, inú bí Adémẹ́tọ̀ pé ọ̀rẹ́ òun kò sọ fún òun. Inú tún bí Iyùnadé nítorí kò mọ ìdí rẹ̀ tí ó fi nǹkan rẹ̀bẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ sí òun. Iyùnadé tilẹ̀ fẹ́ kó wọn padà fún Àdìtú, ṣùgbọ́n ẹ̀gbọ́n rẹ̀ rántí pé ọ̀rẹ́ òun ti wí fún òun bí òun ti fẹ́ràn àbúrò òun yìí tó. Àdìtú kì í fi ọ̀rọ̀ náà bò fún ọ̀rẹ́ rẹ̀ nígbà kan. Ìgbàkígbà tí ó bá ti rí Adémẹ́tọ̀, bí ẹlòmíràn kò bá ti sí níbẹ̀ pẹ̀lú wọn, ọ̀rọ̀ tí yóò kọ́ sọ ni, Adémẹ́tọ̀, ìfẹ́ àbúrò rẹ̀ ràdọ̀ bò mí. Ṣùgbọ́n Adémẹ́tọ̀ wí fún àbúrò rẹ̀ kí ó kọ̀wé kí ó dúpẹ́, àti pé kí ó jẹ́ kí ó mọ̀ pé pípọ̀ tí àwọn nǹkan náà pọ̀ jù kò mú inú òun dùn. Kàkà bẹ́ẹ̀, ṣe ló mú kí òun máa bínú sí Àdìtú. Ìgbà tí Iyùnadé kọ̀wé, òun ti ṣe àṣejù, kò sì jẹ́ kí ẹ̀gbọ́n òun rí títí ó fi ìwé ránṣẹ́. Ohun tí ó kọ sí Àdìtú Olódùmarè ni èyí: ọjọ́ 25 oṣù kẹjọ, 1562, lẹ́yìn ikú Olúwa wa. Ògòǹgò ọrùn mi ọ̀wọ́n, ìyàlẹ́nu ni yóò jẹ́ fún ọ láti rí bí mo ti bẹ̀rẹ̀ ìwé mi yìí, nítorí orúkọ tí mo fún ọ yìí, ògòǹgò ọrùn kọ́ ni àwọn ènìyàn fi ń pè ọ́. Mo pè ọ́ bẹ́ẹ̀ kí o bá mọ bí o ti jẹ́ lọ́wọ́ mi ni. Àwọn ẹlòmíràn tí wọ́n ń wá ojú rẹ mọ́ra a máa pọ́n ọ, wọ́n á ní o dára lẹ́wà. Nípa èyí, wọ́n kọ́ gbé bùbá ìgbéraga fún ọ. Ìwọ náà gbà, ó tún ṣe.
wọ́n fún ọ ní dàǹṣíkí ìgbéraga ó tún gbà á. Wọ́n ti wá fi dàńdógò ìgbéraga wọ̀ ọ́ lọ́rùn báyìí tó bẹ́ẹ̀ tí a ti mọ nǹkan tí ò ń ṣe di ìjọ̀gbọ̀n fún ọ. Àwọn ọ̀rẹ́ rẹ kò jẹ́ sọ fún ọ bí ọrùn rẹ ti rí. Àwọn ojúlùmọ̀ rẹ kò jẹ́ fi ìbátan tí ó wà ní ọrùn rẹ àti ti ògòǹgò hàn. Ìwọ náà gbà bẹ́ẹ̀. Ó ń rìn, ó ń ṣe ẹ̀yìn gànkù kiri. Kí a tilẹ̀ sọ òótọ́ ná, àdìtú, kí ni èmi rẹ fà pọ̀ tí o fi wá fi gbogbo nǹkan rẹ̀bẹ̀tẹ̀ wọ̀nyí ránṣẹ́ sí mi? Lẹ́yìn èyí ni, kí tún ni ìdí rẹ̀ tí o fi gbogbo nǹkan ránṣẹ́ ní mẹ́fà bí ẹni pé ò ń pa òwe sí mi pé ìwọ fẹ́ fà mí mọ́ra. Ìwọ wá ń pòwe sí èmi o, sí mi o, àdìtú, pé mo lè fẹ́ ọ ní ọjọ́ iwájú, èmi sí ọ, sí ìwọ àdìtú. Ṣé bẹ́ẹ̀ náà ló kọ̀wé kí n wá pàdé rẹ ní agogo 9 òru ní ìjọ́sí? Mo fẹ́ wí fún ọ, owó rẹ kò jẹ́ nǹkan kan sí mi. Kí o bá mọ́tò gbòròkù, kí o bá ìgan aṣọ àrán 6. Bí o bá fẹ́ fún mi ní nǹkan gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi, mo gbọ́. Bí o bá ṣe mí ní àlejò tí kò ní ìgbéraga nínú, mo gbà. Kí a wí pé agolo àtíkè kan péré ló rà wá fún mi. Ò bá rí bí o ti máa ní iyì lọ́wọ́ mi tó, ṣé ni n bá gbé ọ sókè kẹ̀ǹkẹ̀. Má ṣe gbàgbé láéláé, àdìtú Olódùmarè, pé kò sí nǹkan tí ó bí Olódùmarè nínú ju ìgbéraga lọ. Ìríra ni lójú Ọlọ́run, ohun ìkọ̀sẹ̀ ni lójú àwọn àǹjọ̀nú. Bẹ́ẹ̀ ni gbogbo irúnmọlẹ̀ òde ayé ló kórìíra ìgbéraga jákèjádò bámúbámú. Ọ̀rọ̀ púpọ̀ irọ́ ló mú wá. Ọ̀rọ̀ mi kò ní gùn gbọ̀lọ̀kù bí mọ́tò rẹ. Èmi kì í ṣe tìrẹ ní tòótọ́, Iyùnadé. Báyìí ni ìwé tí Iyùnadé kọ sí àdìtú lọ. Ìgbà tí àdìtú kà á dáadáa, kò bínú. Ìwé tí ó tilẹ̀ tún fi fèsì fi ọgbọ́n hàn gbangba. Báyìí ni ìwé náà lọ. Òpópó ìgbádùn, Ajédùbúlẹ̀, ọjọ́ 25 oṣù kejì, 1962. Lẹ́yìn ikú Olúwa wa, Iyùnadé mi ọ̀wọ́n, mo dúpẹ́ púpọ̀ fún ìwé rẹ tí mo rí gbà lónìí. Mo dúpẹ́ gidigidi. Ó kọ́ yà mí lẹ́nu láti rí i pé èébú ló fi bẹ̀rẹ̀ ìwé náà. Ṣùgbọ́n ìgbà tí mo tún ronú díẹ̀, kò bí mi nínú jù bẹ́ẹ̀ lọ mọ́. Lọ́nà kínní, pípè tí o pè mí ní ògòǹgò ọrùn fi hàn pé ọmọ rere gbáà ni ọ́, nítorí ó fi hàn pé bí nǹkan bá ti rí lọ́kàn rẹ ló máa ń sọ. Àti pàápàá mo rí i dájú pé bíbú tí o bú mi, o fẹ́ fi wẹ ìwà ìgbéraga tí o ṣe bí ó wà nínú mi ni, kì í ṣe pé ò ń bú mi lásán. Èmi kà á sí nǹkan pàtàkì pé kí obìnrin ẹni lè sọ òótọ́ fún ni bí ó ti wù kí òótọ́ náà korò tó. Kí a lóbìnrin kí a lè gbẹ́kẹ̀lé, eléyìí náà dára lọ́pọ̀lọpọ̀. Ìwọ pàápàá sọ ní pàtó pé kí a wí pé mo fún ọ ní nǹkan kékeré, ìbádùn mọ́ ọ. Ṣùgbọ́n Iyùnadé, kì í ṣe pé mo fi gbogbo nǹkan tí mo fi ń ṣe ṣìkà sí ọ. Ìdí rẹ̀ kò ju pé mo fẹ́ràn rẹ gidigidi. Ṣùgbọ́n kinní kan ni, ìwọ gan ló fi ẹnu bà á pé a fẹ́ ni tàbí a kò fẹ́ ni, kì í ṣe èmi ló wí pé mo máa fẹ́ ọ. N kò kọ ọ́ sínú ìwé sí ọ, n kò sì yan ènìyàn kí ó bá mi bá ọ sọ. Síbẹ̀síbẹ̀ náà, ìmọ̀ràn mi fún ọ ni pé kí o rọra máa sọ̀rọ̀ nítorí ọjọ́ iwájú. Lóòótọ́ o lẹ́wà púpọ̀. Lẹ́yìn náà o tún ní ọgbọ́n orí. Paríparí gbogbo rẹ̀, àwọn òbí rẹ jẹ́ ẹni tí ó yẹ kí ènìyàn fi ṣe àna. Nítorí wọn kò bà ọ́ jẹ́ rárá, wọ́n sun ọ́ jiná korokoro. Wọn kò sì jẹ́ fi ọ́ sí ìkọ̀kọ̀ kí o bá rí àyè hu ìwà wọ̀bìà, kí wọ́n máa ṣe àtìlẹ́yìn ohun burúkú fún ọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, lérí gbogbo àǹfààní wọ̀nyí tí Ẹlẹ́dàá fi jíǹkí rẹ, o kò lágbára bí Olódùmarè. Nítorí náà, òní ló lè mọ̀, o kò lè mọ̀ ọ̀la. Bí ìwọ bá wí pé o kò lè fẹ́ mi, tí Olódùmarè wí pé dandan èmi ló máa fẹ́ ńkọ́, kí lo lè ṣe? Ní ìparí gbogbo ọ̀rọ̀ mi, mo dúpẹ́ púpọ̀ fún ìwé tí o kọ àti ọgbọ́n tí o kọ́ mi nínú rẹ̀. N ó fi í sí ọwọ́ òsì kí n má bàa fi ọwọ́ náà jẹun. Èmi ní tìrẹ ní tòótọ́, àdìtú Olódùmarè.
Èsì tí àdìtú fún Iyùnadé nìyí. Ìgbà tí Iyùnadé sì kà á, ìyàlẹ́nu ló jẹ́ fún un. Síbẹ̀síbẹ̀, obìnrin kò ní ṣàì ṣe obìnrin. Èsì tí ó tún fún àdìtú, bíbú náà ló tún bú u, kò kọjú èyí lọ. Àdìtú ọ̀wọ́n, mo dúpẹ́ lọ́wọ́ rẹ ìwé tí o kọ. Ṣùgbọ́n mo fẹ́ kí o mọ̀ pé Olódùmarè kò gọ̀ bí ìwọ, kò jẹ́ fi mí fún ènìyàn bí rẹ. Bí ó kù ìwọ nìkan ṣoṣo nínú ayé, a jẹ́ pé kíkú ni mo máa kú láì ní ọkọ. Èmi ni tìrẹ ní tòótọ́, Iyùnadé. Ìwé báyìí ni òun tún kọ. Àdìtú kò fèsì padà mọ́, ṣùgbọ́n Iyùnadé nìkan ni ọkàn rẹ̀ kò balẹ̀, tí ó bẹ̀rẹ̀ sí rọra yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ wo nǹkan. Ó lọ sí ilé babaláwo. Onítọ̀hún dá ifá fún un, nítorí ogunlọ́gọ̀ ènìyàn ló ń fẹ́ ẹ. Ó sì ti di ọmọ ọdún 24, kò tilẹ̀ dárúkọ àdìtú rárá. Ṣùgbọ́n nígbà tí ẹni tí ó dá ifá máa ṣe àpèjúwe ọkọ tí ó máa fẹ́, ó dàbí ẹni tí ó jọ àdìtú díẹ̀, ṣùgbọ́n kò jọ ọ́ dáadáa. Ó tún lọ wo yanrìn. Ẹni tí ó wo yanrìn fún un kò sọ̀rọ̀ kan ẹni tí ó jọ àdìtú. Ó lọ wo ìràwọ̀. Oníràwọ̀ náà kò ṣe àpèjúwe àdìtú. Ó wo ọwọ́. Ọ̀rọ̀ tí ẹni tí ó wo ọwọ́ sọ kò yé ni. Ó wá lọ sí ọ̀dọ̀ ọkùnrin kan tí ó ń gbé inú igbó, tí orí rẹ̀ kún gẹ̀lẹ̀tì. Báyìí, wọ́n ní ọjọ́ 15 lóṣù ni ọkùnrin náà fi gbààwẹ̀. Ó sì ti súnmọ́ obìnrin mọ́ ọjọ́ gọ. Àgbàlagbà pátápátá ni. Ojú rẹ̀ ti jìn wọ inú. Eléyìí ṣe àpèjúwe ẹni tí ó jọ àdìtú díẹ̀, ṣùgbọ́n kò dárúkọ ẹnikẹ́ni. Níkẹyìn, Iyùnadé pinnu àti rọra dákẹ́ rẹ̀, kí ó má wo ohunkóhun fún ọkọ fífẹ́ mọ́, nítorí gbogbo nǹkan tí ń bọ̀ níwájú ni Olódùmarè fún pamọ́ fún ọmọ aráyé. Àdìtú kò yé wá sí ilé ọ̀rẹ́ rẹ̀ Adémẹ́tọ̀. Ìgbà mìíràn á rí Iyùnadé, ìgbà mìíràn kò ní rí. Wọn kì í ṣe ọ̀rẹ́, wọn kì í sì ṣe ọ̀tá. Ṣùgbọ́n inú obìnrin jinlẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ibú omi òkun ni. Ìsàlẹ̀ rẹ̀ ṣòro láti mọ̀. Nítorí nǹkan tí o bá rò pé wọ́n ń rò kọ́ ni wọ́n ń rò. Èyí tí o bá rò pé wọn ò ṣe kọ́ ni wọ́n máa ṣe. Ìbá díẹ̀ nínú wọn sì ni ènìyàn lè gbẹ́kẹ̀lé, nítorí ẹni tí o bá rò pé wọn kò fẹ́ ni wọ́n ń fẹ́. Èyí tí o bá rò pé wọ́n máa ṣe ni wọn kò ní ṣe. Ìgbà mìíràn, bí àdìtú bá lọ sí ilé Adémẹ́tọ̀, bí ó kí Iyùnadé, imú ni Iyùnadé yóò fi dáhùn. Ìgbà mìíràn tí o bá sì gbọ́ tí àwọn méjèèjì bá ń rẹ́rìn hàhàhà pọ̀ báyìí, ó wí pé wọ́n ti di tọkọtaya. Kínní kan wá ṣẹlẹ̀ lọ́jọ́ kan báyìí. Àdìtú sọ lálẹ́ ọjọ́ náà pé kí ọ̀rẹ́ òun Adémẹ́tọ̀ máa retí òun ní òwúrọ̀ ọjọ́ kejì ní nǹkan bíi agogo 10 fi díẹ̀ kọjá. Kí ilẹ̀ tó mọ́ ní ọjọ́ kejì yìí, ní Iyùnadé ti jí kí ó ti wẹ̀. Bẹ́ẹ̀ ni kì í sábà tètè jí ní òwúrọ̀. Ìgbà tí ó sì wẹ̀ tán, tí ó bẹ̀rẹ̀ sí ṣe ìtọ́jú ara, àkókò tí ó lò lọ́jọ́ náà gùn ju ti ọjọ́kọjọ́ lọ. Ọ̀tọ̀ ni ó fi nǹkan ra ojú, ọ̀tọ̀ ni nǹkan tí ó tọ́ sí ìpéǹpéjú. Èékán ọwọ́, èékán ẹsẹ̀, ó tún ṣe, ó tọ́ sí ètè, ó tọ́ sí ahọ́n. Ó gbé tó wákàtí kan níwájú dígí tí ó ń yẹ ara rẹ̀ wò. Ìgbà tí ó sì wá máa ró aṣọ tí ó ró àrán funfun ni. Ó funfun báláú, ṣùgbọ́n ó fi nǹkan funfun wú ni. Ó dára púpọ̀. Ìgbà tí àdìtú pàápàá máa wọlé, bí ẹni pé wọ́n ti sọ fún ara wọn tẹ́lẹ̀ ni. Òun náà wọ ẹ̀wù dàmáàsì tí àwọ̀ rẹ̀ fi ara wé aṣọ aláró. Wọ́n dá a ní gbáríyẹ̀. Ó kún dáadáa. Ó tún wọ ṣòkòtò dàmáàsì náà sí i. Ó wá lọ dé fìlà elétí ajá aṣọ dàmáàsì yìí. Ó ta etí fìlà rẹ̀ hànhàn. Ó tún fi aago ọwọ́ rẹ̀ tí wọ́n fi góòlù ṣe sí ọwọ́ òsì. Ó wọ sálúbàtà tí a kàn tí ó yí ẹsẹ̀ po. Ojú tí ó wo àdìtú
kò wo oko. Kò sí ọkùnrin tí ó lè kó Iyùnadé lọ́nà tí kò ní wò ó lẹ́ẹ̀mejì ní ọjọ́ tí à ń wí yìí. Kò sì sí obìnrin tí ó lè rí àdìtú tí kò tún ní wò ó lẹ́ẹ̀kan sí i, nítorí àwọn méjèèjì wọ̀nyí arẹwà pátápátá gbáà ni wọ́n. Ìgbà tí àdìtú máa wọlé, ó pàdé Iyùnadé lẹ́nu ọ̀nà. Nǹkan tí Iyùnadé sì fi máa kí i ni ọ̀rọ̀ tí ó sọ, tí ó ní wọ́n wà ní àgbàlá, èyí ni Adémẹ́tọ̀. Ìgbà tí àdìtú ń lọ sí àgbàlá tí ó rìn díẹ̀, ó tún ronú pé kí òun wo Iyùnadé lẹ́ẹ̀kan sí i. Ojú tí ó yí padà báyìí, àṣé ṣe ni Iyùnadé náà ń wò ó lọ, ṣe lójú àwọn méjèèjì pàdé. Àdìtú rẹ́rìn-ín, Iyùnadé mọ́ ọ lójú. Nǹkan tí Adémẹ́tọ̀ ń ṣe ní àgbàlá gbà wípé kí àlejò rẹ̀ yìí jókòó tì í, ṣùgbọ́n Iyùnadé wọ àgbàlá náà tó ẹ̀ẹ̀mẹwàá lẹ́yìn èyí. Bí ó bá dé, á ní òun wá àwo kan, bí ó tún ṣe, á ní òun wá iyọ̀, bí ó tún ṣe, á ní òun wá ògùrò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àdìtú ní láti dìde lórí àga tí ó jókòó lé níbi tí Iyùnadé ti ń wá nǹkan tí ó ń wá. Adémẹ́tọ̀ pàápàá bí ẹni pé ó ń fẹ́ fún àwọn méjèèjì láàyè gan pé kí wọ́n máa sọ̀rọ̀ sí ara wọn lọ́jọ́ náà lórí, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni òun náà ń jáde ní àgbàlá tí á ní òun fẹ́ lọ mú nǹkan nínú yàrá. Bí ó bá rí i pé àbúrò òun dé, ó wá ṣe. Adémẹ́tọ̀ gba fìlà àdìtú tí ó dé wò, ó wọ yàrá lọ. Ó ní òun fẹ́ lọ fi wọn ti òun kan tí òun ṣẹ̀ṣẹ̀ rà nínú àpótí. Ibi tí Iyùnadé ti ń tú ilé ká, ó gbé ìṣasùn ọbẹ̀, ó ṣí i sílẹ̀. Ó fẹ́ wá gbé ògì ẹ̀kọ nínú ìkòkò ńlá kan tí wọ́n gbé lé orí pẹpẹ. Ó ń gbé ìkòkò yìí, kò ṣeé gbé fún un. Ó dàbí ẹni pé ọwọ́ rẹ̀ kò tó o. Ní àdìtú bá gbé òkúta kan wá tí ó ní kí Iyùnadé bọ́ sí ẹ̀yìn òun kí òun bá gbé ògì. Iyùnadé bá dúró sí ẹ̀yìn rẹ̀. Ìkòkò ọbẹ̀ tí wọ́n ṣí sílẹ̀ wà lẹ́yìn Iyùnadé. Bí àdìtú ti gbé ẹsẹ̀ lé òkúta tí ó fa ìkòkò létí, ṣe ni òkúta tí ó gbé ẹsẹ̀ lé yẹ̀ gẹ̀rẹ̀. Ìkòkò ògì ṣí bo àdìtú lórí pẹ̀lú ògì tí ó dé àdìtú ní fìlà. Ṣé ó sì yẹ kí Iyùnadé ran àdìtú lọ́wọ́? Irọ́, ẹ̀rín ló bú sí. Ibi tí ó ti ń rẹ́rìn-ín, ó ta gèégèé sẹ́yìn. Ìṣasùn kọ́ lẹ́sẹ̀, ó di wọ̀mù nínú ìṣasùn. Iyùnadé ṣubú. Ìgbà tí ó dìde, gbogbo ìdí rẹ̀ pọ́n ṣù. Aṣọ àrán funfun tí ó ró di pupa. Bí àdìtú ti ń wá ọ̀nà àti ṣí fìlà ìkòkò ògì tí ó dé kúrò ní orí, ni Iyùnadé ń yọ ìdí ara rẹ̀ kúrò nínú ìṣasùn ọbẹ̀. Ìgbà tí ó wo ìdí òun bí ó ti pupa ṣù tí ojú tì í, nítorí àdìtú bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín. Àbàrá ló kó bo àdìtú. Ó di mọ̀tì mọ̀tì mọ̀tì. Ìgbà tí àdìtú kò bìkítà tí ó sà ń wò ó lójú, Iyùnadé fa ògùrò yọ. Ìgbà tí ó lẹ méjì mọ́ àdìtú lẹ́yìn, àdìtú fi ire sí i. Adémẹ́tọ̀ tí ó ń bọ̀ kìtìkìtì ìjà ń sábọ̀ ní àgbàlá. Ó pàdé àdìtú lọ́nà, wọ́n fi àyà gbá àyà, ó di wòǹgàngàn. Adémẹ́tọ̀ ṣubú lulẹ̀. Àdìtú tọ orí Adémẹ́tọ̀ síwájú. Iyùnadé sá tẹ Adémẹ́tọ̀ lórí tẹ̀lé àdìtú, ó ń lé lọ. Ìgbà tí àdìtú ní kí òun jáde pátápátá nínú ilé, ó pàdé ìyá wọn àgbà lọ́nà, ó di gbẹ̀. Ìyá ṣubú lulẹ̀. Àwọn méjèèjì yìí kò tilẹ̀ sọ pé àwọn rí i, ṣe ni wọ́n túbọ̀ ń lé ara wọn lọ. Ṣùgbọ́n òkè kan báyìí kò jìnnà sí iwájú ilé àwọn Adémẹ́tọ̀. Òkè náà ga. Bí ènìyàn bá sì gùn dé òkè tán, òdìkejì rẹ̀ tún jẹ́ ìdà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lọ sí ìsàlẹ̀ títí ó fi lọ kan odò kan báyìí. Bí Iyùnadé àti àdìtú ti ṣe lè sáré gun òkè yìí yani lẹ́nu. Wọ́n sáré gùn ún tòótọ́, ṣùgbọ́n bí wọ́n ti dé ṣóńṣó òkè ni
Àdìtú pàdé àwọn ọmọbìnrin púpọ̀ tí wọ́n gbé akèǹgbè lé orí tí wọ́n ń gun òkè bọ̀ lápá ọ̀hún. Pípàdé tí ó pàdé wọn tí ó dúró ṣí Iyùnadé tí kò mọ̀ tẹ́lẹ̀ tí ó fi dédé dúró ṣubú lulẹ̀ lápá ọ̀hún. Òun yí gbirigbiri padà bọ̀. Ibi tí Àdìtú sì ti ń sá kí òun má kọlu àwọn èrò odò. Ẹsẹ̀ rẹ̀ yọ̀ tẹ̀rẹ́, ó dilẹ̀, ó kọlu ẹnìkan kọlu ẹnìkejì kọlu ẹnìkẹta àti Àdìtú àti gbogbo wọn ṣubú lulẹ̀, wọ́n yí gbirigbiri lọ. Ó wá jẹ́ pé Iyùnadé ń yí lọ sí ìsàlẹ̀ òkè lápá ìhín, Àdìtú ń yí lọ lápá ọ̀hún. Ìgbà tí Àdìtú yí dé ìsàlẹ̀, ilé rẹ̀ ló bá lọ. Ṣùgbọ́n nígbà tí Iyùnadé yí dé ìsàlẹ̀ lápá ìhín, ó tún bẹ̀rẹ̀ eré, ó tún gun òkè dé orí. Ìgbà tí ó dé ọ̀hún, kò rí ẹni tí ó ń lé mọ́. Síbẹ̀ ó ń sá kiri, ó ń wá Àdìtú ká. Ibi tí ó ti ń ṣe èyí, àfi ìgbà tí ọmọbìnrin kan sá jáde. Kò ju Iyùnadé lọ, òun lọ jalè. Àwọn tí ó jí ní nǹkan ń lé e bọ̀. Bí ó ti rí Iyùnadé, ó sá sí kọ̀rọ̀ kan. Àwọn tí ó ń lé e bọ̀ kò rí i mọ́. Iyùnadé ni wọ́n rí tí ó ń sá. Wọ́n bá bẹ̀rẹ̀ sí lé Iyùnadé lọ. Òun kò mọ nǹkan, ó sá ń gbọ́ gìrìgìrì ẹsẹ̀ bọ̀ lẹ́yìn ni. Àfi ìgbà tí ó pẹ́ tí wọ́n bá a, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lù ú, tí wọ́n fi okùn sí i lápá, tí wọ́n dè é sẹ́yìn, tí wọ́n wá gbé aṣọ lé e lórí. Ó di ilé ọlọ́pàá. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ni Iyùnadé ń ké títí wọ́n fi mú un dé ilé ọlọ́pàá, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ru ẹjọ́ pé ó wá jalè ní ilé àwọn ni àwọn bá mú un. Ìgbà tí ọlọ́pàá béèrè lọ́wọ́ Iyùnadé, kò lè rí sọ ju pé òun àti Àdìtú ni àwọn ń lé ara àwọn ká. Ó wo wá, ó wo ẹ̀yìn, ó wá Àdìtú, kò rí Àdìtú. Ọ̀rọ̀ wá di Àdìtú dà, Àdìtú dà. Ẹ jọ̀wọ́, ẹ bá mi wá Àdìtú lọ. Ẹ ṣáà jọ̀wọ́, ẹ bá mi wá Àdìtú lọ. Èmi àti Àdìtú la jọ ń ṣeré. Àdìtú o, Àdìtú o, Àdìtú o. Àwọn ọlọ́pàá bá rán ẹnìkan kí ó wá Àdìtú lọ. Àdìtú kì í kúkú ṣe ẹni tí àwọn náà kò mọ̀. Ṣùgbọ́n ìgbà tí wọ́n jíṣẹ́ àwọn ọlọ́pàá fún Àdìtú, tí ẹni tó jíṣẹ́ sì tún sọ pé ibẹ̀ ni Iyùnadé wà, Àdìtú ṣe bí ó pe òun lẹ́jọ́ ni. Ó bá ránṣẹ́ sí àwọn ọlọ́pàá pé òun kò wá o, pé ẹjọ́ náà, ẹjọ́ tí àwọn lè parí nínú ilé ni. Ìgbà tí wọ́n jíṣẹ́ báyìí, wérewére ni Iyùnadé ní kí wọ́n bá òun wá ìwé kan kí òun kọ̀wé sí Àdìtú. Bí wọ́n ti mú ìwé náà dé, tí ó rí nǹkan ìkọ̀wé gbogbo, ìwé dídùn ni ó kọ sí Àdìtú wérewére. Ta ni ń jẹ́? Ohun tí ó kọ nìyí: ilé ọlọ́pàá Ajédùbúlẹ̀, ọjọ́ 17 oṣù kẹjọ, 1962 lẹ́yìn ikú olúwa wa. Àdìtú tèmi ọ̀wọ́n, ire tí a jọ ń ṣe lẹ́ẹ̀kan, wọ́n mà ti mú mi o. Ilé ọlọ́pàá ni mo wà báyìí. Jọ̀wọ́ wá gbà mí o. Èmi ni tìrẹ, Iyùnadé. Bí ìwé yìí ti tẹ Àdìtú lọ́wọ́, kò tilẹ̀ dúró kí dẹ́rẹ́bà òun wa òun. Wéré ló gbé mọ́tò ayọ́kẹ́lẹ́ gbọ̀lọ̀kù kan sí ọ̀nà, ó di ilé ọlọ́pàá. Bí ó ti dé ibẹ̀ ni àwọn ọlọ́pàá náà ń kí ẹ káàbọ̀ sà. Ìgbà tí Iyùnadé sì ti wí pé kí ó sọ nǹkan tí òun mọ̀ nípa lílé tí òun ń lé òun, tí ó sọ tirẹ̀, kò sí ìyàtọ̀ sí ti Iyùnadé. Àwọn ọlọ́pàá gbà pé wọ́n ṣèṣì mú Iyùnadé ni, pé kì í ṣe òun ló jalè. Wọ́n bá dá a sílẹ̀ kí ó máa lọ. Ìgbà tí Iyùnadé kúrò lọ́dọ̀ àwọn ọlọ́pàá, ṣe ló rọra bá ilé rẹ̀ lọ. Àdìtú tilẹ̀ sọ fún un kí ó jẹ́ kí òun fi mọ́tò gbé e dé ilé, ṣùgbọ́n kò gbà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa ká lọ nínú kíka ìwé ìtàn yìí. Ẹni tí ó ka ìwé ìtàn yìí sí yín létí ni Adéṣọlá Òbínúgà, aya Ọlábọ̀adé, láti orí ìpele tí a ti ń fi èdè Yorùbá dábìrà, ẹwà èdè Yorùbá. Ẹ ṣeun.